Mo kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátá tá ń pera wa ní Yorùbá. Mo kí yín púpọ̀. Wá ọ̀rọ̀ pàtàkì ọ̀rọ̀ mi ó lọ sọ́dọ̀ president, pàápàá àwọn governors, senators, House of Assembly, Honorable House of Representatives, àwọn adájọ́ wa, gbogbo ẹ̀yin agbófinró, ọlọ́pàá, gbogbo wọn pátá ni mo pè. Pàtàkì ọ̀rọ̀ mi ní èèmọ̀ tó wọ ilẹ̀ Yorùbá. Èèmọ̀ tó bá wọ̀ ìlú mi, ẹ jẹ́ kí àwọn ọba ìlú mi náà sọ. Bọ̀ nílẹ̀ Yorùbá, èèmọ̀ tó wọ bẹ̀ ní òòṣà tuntun tí a ń ṣẹlẹ̀ Yorùbá tó jẹ́ pé ẹ̀jẹ̀ àwọn ọmọ wa ní ń gbà. Ẹ̀jẹ̀ nígbà ó ń gbẹ òòṣà yẹn. Wọ́n sọ fáwọn èèyàn pé kí wọ́n lè bá lówó, kí wọ́n lè bá lágbára, àti kí ọta àbọn tí wọ́n bá yìn wọ́n lọ́ta àbọn kọ́ mọ́ bá wọ ara wọn. Wọ́n wà ní wọn ó ṣẹ́ òòṣà ni. Wọ́n ń ṣẹ́ òòṣà yẹn fún gbogbo àwọn èèyàn nísìnyí. Wọ́n wà ṣẹ́ òòṣà yẹn, wọ́n gbé lọ lé, ṣùgbọ́n èèyàn ní ọmọ gbà. Ìmí ń gbé èèyàn kan lóṣù, ìmí ń gbé èèyàn mẹ́ta, from 1 to 3 nígbà. Mo rọ̀ yín governor, ẹ bá wa ṣe iṣẹ́ lórí ọ̀rọ̀ yìí. President, ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá kó ẹ̀wọ̀n sí ni, nítorí gbogbo àwọn tí wọ́n ń lọ ẹ̀wọ̀n ní láàrin wọn tá ń jáde. Ìkan ṣẹlẹ̀ níwò tá a mú babaláwo, tá a mú gbogbo ẹ̀yin babaláwo, oníṣègùn, àwọn àáfàá táwọn náà ti ń ṣe oògùn, àti àwọn pásítọ̀ táwọn náà ti ń ṣe oògùn, gbogbo yín lẹ wà nídìí ẹ̀ tó jẹ́ pé ẹ̀ ń pa àwọn ọmọ wa. Wọ́n ó fi nǹkan kan àwọn ọmọ wa láyà báyìí ni wọn ò dẹ̀ ní lè sọ̀rọ̀ mọ́. Tí wọ́n èèmọ̀ dúnbù wọn ò ní lè sọ̀rọ̀, tí wọ́n ó dùn wọn lọ́rùn cold blooded. Ní tó ń ṣẹlẹ̀ òòṣà tuntun tí wọ́n ń ṣẹlẹ̀ Yorùbá ní ìsìn nìyẹn. Ní gbọ̀ngàn níbẹ̀ yẹn, lẹ́yìn ilé babaláwo kan ni wọ́n ti bá òkú tó ti ń rùn. Àwọn ará àdúgbò ní òórùn ti fẹ́ pa wọ́n. Gbogbo ẹ̀yin diaspora, mò ń sọ fún yín, nítorí tiyín àti torí Yorùbá ni mo fi ń sọ̀rọ̀ yín, torí ìfẹ́ mi sí gbogbo ọmọ Yorùbá. Bó ni wọ́n ṣe máa ṣẹ́ òòṣà ńlẹ̀ Yorùbá tuntun tó yẹ pé àwọn ọmọ wa ni ó pa? Ìyẹn ni pé òòṣà is anti-human nìyẹn. Wọ́n ń ṣẹ́ òòṣà tuntun tó jẹ́ pé òòyàn tí ń gbà yìí bẹ́ẹ̀ náà ni níwò ni mo fi lé ọmọ yẹn. A lé ọmọ yẹn kó ń lù ní. Nígbà tó yẹ pé ọmọ tó ti pa èèyàn tó pọ̀ tá a gbé lọ ọ̀dọ̀ ọlọ́pàá, tó yẹ pé ńgbà tí kò tó pẹ́ ló tún dé, mo lé kó ń lù ní. Mi ì jẹ́ kó dúró ń lù yìí. Bẹ́ẹ̀ náà ni káàkiri ẹ kó ẹ̀wọ̀n sí. Ẹ ṣe law tí Britain ṣe ní in the 17th century. Náà ṣe law against sorcery and witchcraft. Ìta fi stop gbogbo nǹkan yẹn nìyẹn. Ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá, ẹ̀jẹ̀ ti pọ̀ jù ńlẹ̀ tí ń sàn, ẹ̀jẹ̀ yìí ń ké. Àwọn ọmọ wa wọn ò ní ṣe alábàápàdé nǹkan búburú yìí o. Wọn ò ní ṣàgbákò àwọn olórí burúkú yìí o. Àwọn olórí burúkú babaláwo, oníṣègùn, àwọn àáfàá, àwọn tí wọ́n ní àwọn àáfàá burúkú, àwọn náà ti dó ń ṣègùn. Nítorí gbogbo ẹni tí bá ti ń ṣe òòṣà, òun náà babaláwo, oníṣègùn lòun náà. Àwọn èèyàn bí wọ́n ń pa àwọn ọmọ wa o. Yóò dáa fún yín o. Ẹ wo nǹkan ṣe sí o. Àwọn ọba mímọ́ tó dé tí wọn ò sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ̀dọ̀mẹ́yìn ló dẹ̀ ti ń ṣẹlẹ̀ lójoojúmọ́. Gbogbo àwọn ọba dákẹ́, wọ́n sì ń rí tí wọ́n ń pa àwọn ọmọ wa, kò sẹ́ni tó ń sọ̀rọ̀. Ilé ni mo ní kí n mú wá fún wa o. Ìmọ̀ tó wọlé Yorùbá nìyí o. Èyí tó bá wọ ilẹ̀ Haúsá, ẹ jẹ́ kí ọba Haúsá sọ̀rọ̀ pẹ̀. Ire o, yóò dáa fún yín.